Abẹ́rí mi lọ́dọ̀ bàbá mi ní oko gbogbo lẹ́làkẹ́ àjíbọ́rọ̀ ọba àgbàjà. Abájẹ́ bí ewé lẹ́wọ̀n ni ajó bí ewé tàbí lẹ́mẹ̀sán tó dúró. Béèyàn bá bírú ẹ̀mẹ́jì ọkàn ìyọ̀mú bá mi Àrẹ̀mú Aláàfin ọ̀rọ̀. Ọmọ mi wù mí dá mọ́lá. Mẹ́bí wọ́n ní ń gbé ń gbà. Bàbá tí ń kó gbogbo wa jẹ́ káàkiri àgbáńlá ayé. Lágbára Olódùmarè ọba ọ̀fẹ̀yìntì ọwọ́ àmọ́ jẹun wa lágbára Ọlọ́run ọba ìlàládé wà ẹni kówó ra dé ọmọ mama lára ọmọ ajérò ọmọ ogun ńlẹ̀lá ọmọ ogóyè kọlá ìlú àdé gbọ́dọ̀ wọbẹ̀ wọgbà gbọ́dọ̀ sùn àwọn ọmọ pé ikú ẹlẹ́rìí mi lẹ́wọ̀n ń fa bá mi Àrẹ̀mú Aláàfin ẹ̀sà ẹlẹ́sẹ̀ àjíbọ́rọ̀ nígbàjá ikú ẹlẹ́rìí ọmọ ọba bẹ́lẹ́rìí sunkún òkú arágẹ̀dẹ̀ gúdù ọmọ ọba àgbàdà ọjà dájá ọjọ́ ẹ̀dájà ń gbàjà ọjọ́ ẹ̀dájà lè ṣe ẹlẹ́rìn ara ẹlẹ́rìn ó ti lọ́jà bá òun ní oko ó ti lọ́jà bá òun ní àgbàjà ó ti lọ́jà bá òun ní ọjọ́ náà ń lọ́dọ̀ọ́jọ́ ní gbọ̀ngàn ń lọ́dọ̀ọ́jọ́ ní gbọ̀ngàn ń lọ́dọ̀ọ́jà ń gbàjà ọjà náà lọ́dọ̀ọ́jà lè ṣe ẹlẹ́rìn ara ẹlẹ́rìn olùdùgbà arágẹ̀dẹ̀gùdù ọmọọba àgbàjà gbogbo ọmọ Tájíbó ń dégbí nígbò náà ní gbogbo wọn Àrẹ̀mú Ògo Àjàní Ògo Ògòdó Ògo Eléṣè Ògo Àjíbọ́rọ̀ ọmọọba Èkùlù ló wálé ajẹ́ èèyàn wálé ooo Àrẹ̀mú ìgbà tí ajá èèyàn wálé kí n lè fi dẹ̀gbẹ́ ọ̀la Àgẹ̀dẹ̀gùn bàbá ti ṣàdúrà fún wa pé ká máa lọ kíní yóò gbọ́dọ̀ gbarun òótọ́ níbẹ̀ nígbà tó bá mú èmi oko tó tí mo fi ń ṣe é àṣẹ wà àṣẹ bá mi àṣẹ bàbá mi àṣẹ bá mi ògo yín lẹ gòkè àṣẹ dàgbà àṣẹ ẹni sànkú àṣẹ bá mi ọ̀rọ̀ ní àdáyọ̀ àṣẹ bá mi agbára Ọlọ́run àṣẹ bá mi ló kéèyàn àṣẹ bá mi. Àrídùnnú ló jẹ́ fún gbogbo wa Ọlọ́run ọba onípọ̀ lẹ́kún òkè òkè lọmọ rẹ ọ sì mọ gani bá mi Àrẹ̀mú ẹ má bínú pé mo bá yín láyé mo wá pé yín ló kọ ó kọ la fi pọ̀ baládé ooo ẹ̀yin lọmọ Ògún Ìgùngbílá ọmọ Ògún lágbìn ìgùn ìlàsọ lóko Ògún mú dùgbẹ̀dùgbẹ̀ lókè àjà ẹjẹ àfìlájì yẹn káfọgùn wọmọ ládàgbà bá mi Àrẹ̀mú Aláàfin ó pé dèrètè o Àrẹ̀mú o ẹyẹ kan bẹ́ẹ̀ bàjá ilé omi rẹ̀ ṣeun ó pé ìlú dà jísọ lára Àlàkẹ́ ṣé mo dúpẹ́ ìyá mi Àlàkẹ́ mọ́ máa ìjìbọ̀rọ̀ ọba gbàjà ikú ẹlẹ́rìn mímọ́ ó Àjíṣọlá wọn ojúgbélé oyúyàn gbọ́kọ̀ òkú kútẹ́kútẹ́ ìrìn àjíbọ̀rọ̀ ọba gbàjà ìṣe ni mí àlímú léhùn gbọ́dọ̀ ìjẹrin sí oko wọn ìjẹrin òye oko kí ọmọ máa gbóré mi lẹ́kún Àjíṣọlá ọmọ ojúgbélé oyúyàn gbọ́kọ̀ òkú gbogbo yàrá ọmọ obìnrin tẹ̀lé odò ìṣe ọmọ àjíbọ̀rọ̀ ikú ẹlẹ́rìn ọmọ ojúṣe méjì àwòrán ẹsẹ̀ ló ṣe méjì àyẹ̀nà ìbàdí ṣe méjì àjòkó lórí ẹni téńté ogójì èèyàn hàn dúró ọgọ́rin ẹsẹ̀ lọ́jẹ́ Àjíṣọlá ọmọ ọba tẹ́lẹ̀ ojú ogun Àràgẹ̀dẹ̀gùdù ọba àgbàjà òkòkògùn kóyọ òkò dùgbẹ̀dùgbẹ̀ Àjíṣọlá ọmọ akérire pọ́mọ òkò ògbólé Àlàkẹ́ tó lò sùn lẹ́ẹ̀fún ogun jọ onúgbóyún bá lè sẹ́sẹ́ bóyún lè sọ ọgbọ́n dànù bí ó sẹ́ mọ́ òun fòsùn náà ògbólé Àlàkẹ́ Àjíbọ́rọ̀ nígbàjà ọmọ ojúṣe méjì àwòrán ẹyẹlé ni wọ́n kó sùn wọ́n kó yóò ọ̀yà wa kó sùn wọn àkàyà ẹyẹlé rèé náà ló kó sùn lẹ́sẹ̀ ọ̀dà pàṣẹ wọ́n ṣe mọ́ ẹyẹlé sójà lórí sókè òkú Àlàkẹ́ ọmọ ajẹ bí ọ̀rọ̀ yọ òkú má pé mo kú àbí jíjẹ lẹ́ńkẹ́ owó jẹ́ kí n lè foko lóbìnrin ẹwà òkú jẹ́ kí n mọ́mọ́ òkú ìṣẹ̀lẹ̀ ọmọ àmú kẹrẹ kórogún rẹ̀ rí kú mú àmukoro kórogún rẹ̀ rí kú wẹ̀ àmukarara kórogún rẹ̀ rí kú bọ́jú omi wá tán ó sọ fọ́kọ lálẹ́ pé omi ti tán lé kọ́kọ́ lè bá rún kórogún rẹ̀ lódò fún ni kórogún lódò tán kéjò lè bá kórogún rẹ̀ lẹ́sẹ̀ jẹ́ ni kórogún lè bá kú
kókó nìkan lọ́dọ̀ ọkọ rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ Ajísọ́lá ọmọ ojúgbélé ojú yẹn gbọ́gbọ́ gbogbo ní àìlà kẹ́mu obìnrin tẹ́. àjọ bẹ̀rẹ̀ ooo bá mi àrẹ̀ mú àlàáfíà kí ni òun ṣe mi mọ́gọ́ mo fẹ́ gọ́rin. Ajísọ́lá mọ òpó òkò gbogbo Àlàkẹ́ ọmọ àfìdíbòbìnrin jadénú ṣèbí gbọ́ ẹlẹ́rìn mi lẹ̀ ń gbọ́n fa ọ̀pá tó fi wá gbogbo wa ká ọkọ̀ náà ò ní dànù lágbára Ọlọ́run ọba a ó ṣe tóbi tó lábẹ́rẹ́ inú rẹ̀ a máa dùn ayọ̀ rẹ̀ a máa kún mo mọ̀ pé bó bá ti rí gbogbo ra ó máa sọ pé ọ̀rẹ́ ní ire fẹ̀yìn lẹ̀ fún lágbára Ọlọ́run ọba Olódùmarè onípa ọlẹ́kùn ọmọ nírí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ báyà rẹ̀ wọn àlàáfíà ẹ̀ṣà mọ̀ pé àwa mi ṣe eré ayọ̀ ẹni bí ń ronú àwa mi ṣe eré ayọ̀ ẹni bí ń ronú ọ̀rọ̀ ọbànújẹ́ kò nìkan wá Arẹ̀mú ọ̀rọ̀ ọbànújẹ́ kò nìkan wá o àwa mi ṣe eré ayọ̀ ẹni bí ń ronú. ẹ ṣé bàbá ẹ ṣé mo dúpẹ́.